tí mo fẹ́ ṣe àfihàn thriller rẹ̀ náà ni wọ́n ń pè ní Borderline. Sinimá yìí wọ́n kó pọ̀ ni, wọ́n sọ òyìnbó, wọ́n sọ Yorùbá ń bẹ̀, wọ́n sọ òyìnbó, wọ́n sọ Yorùbá ń bẹ̀. Ọmọ wa Yétúndé Adéríbigbé àwọn ló ṣe olóòtú sinimá yìí. Ẹni tó ṣe olùdarí sinimá Borderline náà ni Títí Jẹ́jẹ́. Àwọn olóṣèré bíi Bọ́láńlé Nínálowó, Bùkúnmi Olúwaṣínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá yìí. Gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe, a gbọ́ pé sinimá Borderline yìí ó dálé lórí ìfẹ́. Wọ́n ní ìfẹ́ kò níwọ̀n, wọ́n ní ṣùgbọ́n ó nílò kí a mójútó. Bí ìfẹ́ ò ṣe níwọ̀n yẹn, tí a ò bá mójútó, ó lè pààyàn. Ẹ wò, ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn díẹ̀ nínú thriller sinimá Borderline. Sinimá kan tí mo tún fẹ́ ṣe àfihàn thriller náà ni wọ́n ń pè ní Àìròtẹ́lẹ̀, Unforeseen. Ta ló gbé sinimá yẹn gangan jáde? Àárínọlá Òdúbẹ̀là tí gbogbo àwọn èèyàn ń pè ní Àníkẹ́ Pẹ̀pẹ̀. Àwọn ló gbé sinimá Unforeseen, Àìròtẹ́lẹ̀ jáde. Ta ló ṣe olùdarí sinimá Àìròtẹ́lẹ̀? Afeez Balógun Àdìó àwọn ló ṣe olùdarí rẹ̀. Àwọn olóṣèré bíi Tọ́pẹ́ Sọ́lájà, Mustapha Ṣọlágbadé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn ló kó ipa nínú sinimá Àìròtẹ́lẹ̀, Unforeseen. Ẹ wò, ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn thriller sinimá yìí. Ẹ rò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn thrillers, àwọn sinimá tí mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí. Ẹ wá jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin ọmọ wa Yẹmí Aládé, It's Okay. Ẹ wò, Olóko Eré náà ládé o, la bá tún rí ibi tí Habibat Junaid tí wọ́n pè ní ọmọ Junaid àti Yétúndé Bákàrè níbi tí wọ́n ti ń jó lẹ́nu iṣẹ́. Ṣé mọ̀ pé àwọn olóyìnbó wọ́n máa ń sọ nǹkan, wọ́n ní pé all work and no play. Kí ló ṣe o? Wọ́n ló make Jack a dull boy. Bóyá wọ́n wò ó pé níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ nígbà tí wọ́n ń gbà sí mi, wọ́n á ní pé káwọn ti jó, wọ́n wá ya fídíò yìí, wọ́n wá jù sórí ẹ̀rọ ayélujára. A rí ibi tí Habibat Junaid àti Yétúndé Bákàrè níbi tí wọ́n ti ń jó, zánkú, wọ́n wá gbé sórí ẹ̀rọ ayélujára pé ta ló mọ̀ ọ́ jó jù. Níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn eléyìí máa ní pé Habibat ló mọ̀ ọ́ jó, eléyìí máa ní pé Yétúndé ló mọ̀ ọ́ jó jù, kíníkan. Ẹ wo bọ́n ṣe jójó wọn, èmi nìkan kọ́ ló máa jẹ̀gbádùn rẹ̀. Ẹ jẹ́ ká lọ ṣe àfihàn rẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ lè mọ nǹkan tó ń lọ lẹ́yìn ìtàgé ní oko eré. À ń bọ̀. Lóko Eré kan náà la dé o, níbi tá ti rí Yétúndé Bákàrè àti Jamiu tí wọ́n ń pè ní Jay-Z, níbi tí àwọn méjèèjì níbi tí wọ́n ti ń ṣe ọ̀rọ̀ fẹ́ lọ́kọláya ní orí ibùsùn wọn, níbi tí wọ́n ti ya fídíò yẹn tó dẹ̀ gbé sí orí ẹ̀rọ ayélujára. Ní Oko Eré, behind the scene, Oko Eré tó ń pè ní Mofẹ́tọ́lá, ibẹ̀ ni wọ́n ti ṣe àfihàn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé yìí. Ẹ jẹ́ ká lọ ṣe àfihàn rẹ̀. À ń bọ̀. Káàbọ̀ padà sí orí ètò wa, ètò yín Miliki Express, ètò tó Miliki. Mo lérò pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ti jẹ̀gbádùn gbogbo bí mo ṣe lọ yàn wọ́n, gbogbo bí mo ṣe lọ kó wọn pọ̀, gbogbo bó ṣe ń ṣe é, gbogbo wọ́n ṣe ń kó jọ, bó ṣe ń fi magí iyọ̀ sí ní Oko Eré lẹ́yìn ìtàgé. Mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn rẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ wá jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin Terry Apala featuring Haruna Ìṣọ̀lá Palongo. À ń bọ̀.